ìbálẹ̀ ni Olúwalémọ̀rè ọba tẹ́lẹ̀káráyé ọba rẹ̀ jẹ́ ìṣègùn alánà ọba lónìí ọba tó léwé tí ó ní gbò tó ní gbogbo kìtà sí láyé Olúwalémọ̀rè ìbálẹ̀ ni wọlé mímí Olúwalémọ̀rè ìbálẹ̀ ni ọ ẹ̀yin ọmọ ya mi tí ẹ ń wò mí ẹ wo kí ni mo kó dání yìí ewé àjọbálẹ̀ àti ìgbálẹ̀ tí àlòkùn ìgbálẹ̀ ẹ ti rí òun la fẹ́ lò fún iṣẹ́ tá fẹ́ ṣe yìí fún ìwọ tí fún ẹni tí ó bá rìn ìrìn àjò tó bá rìn ó bá rí pé òun rìn ìrìn àjò and ó wà fún àṣegbé ó wà fún iṣẹ́ àṣegbé má ṣe bàjẹ́ kó sọ pé ó fẹ́ ṣàṣegbé ẹ o ìwọ tó bá rí pé wo ṣe àwọn nǹkan míì nígbà tí ó bá rí pé lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ òun ni mo kọ́ ní iṣẹ́ yìí kì í ṣe àwọn nǹkan míì wípé pé oníbàjẹ́ ni wọ́n irú àwọn irú ẹni bẹ́ẹ̀ irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ fún yín ó ní mo sọ lẹ́ni tó bìkọ́ máa sọ tàṣẹ máa fi ń sọ èmi ò ń sọ ti máa fi àṣẹ àti àṣẹ tàṣẹ máa fi ń sọ òní máa fi ń sọ so kí lẹ máa lọ ṣe ewé àjọbálẹ̀ yìí bẹ́ẹ̀ bóyá wà yẹn tútù lẹ máa já tútù lẹ fẹ́ ilẹ̀ máa wá àwọn kan pè ní àjọbálẹ̀ àwọn kan pè ní afẹ́ lóru ẹja méje ẹyọ atare yẹn mo ti yọ nínú kó ònú kíní èyí tí mo lò lọ́jọ́ ìfiṣe kíní ni ẹyọ atare yẹn ẹyọ méje náà ẹ bá ti wá yọ ọmọ ìyá mi ẹ wá já ewé àjọbálẹ̀ ẹ já ẹyọ kan ẹ má tare lórí ẹ tó já ẹyọ kan ẹ tó mú ewé àjọbálẹ̀ mi ẹ tó mú lé lórí ẹ tó mú ẹyọ tare lórí ẹ tó mú ewé àjọbálẹ̀ ẹ tó títí tí ó máa fi ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn zigzag ó máa fi gbé méje ẹ kàn ní kó atare ẹ kàn ní kó ewé àjọbálẹ̀ sílẹ̀ kẹkọ àtàrí lóró ẹni ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ máa mú ewé àjọbálẹ̀ kan ẹ máa àtàrí lórí ewé àjọbálẹ̀ mi ẹ tó máa àtàrí lórí ẹ máa tò léra wọn tẹ̀lé náà tó máa fi pé méje tó bá ti pé méje ọmọ ìyá mi ẹ wá mú ìgbálẹ̀ ẹ wá yọ ìgbálẹ̀ yọ kan ẹ yọ kúrò ní kíní ẹ wá fi blade mo ṣe gbin kíní yìí ẹ wá fi blade gé ẹ fi gbin ṣóbóló báyìí láti ìdí ẹ̀ lè máa gbìn ẹ rí pé ìdí ìgbálẹ̀ àlòkù ìgbálẹ̀ lè máa lò ẹ máa gbé lórí kinní yẹn ẹ gbé lórí ẹ gbé lórí ẹ má bínú ẹ gbé sórí ewé yẹn ẹ bá ti gbé sórí àtàrí àti ewé tí ẹ wà lẹ́yìn ẹ wá fòdì ẹ mọ́ ẹ bá ti fòdì ẹ mọ́ bẹ́ẹ̀ yẹn á bò ó ọmọ ìyá mi iṣẹ́ tẹ rí iṣẹ́ àṣegbé ni tó bá wà lára èèyàn tó bá bá jà tó bá pò kan àbí ẹ fẹ́ gbé kan from one place to another ẹ lè fẹ́ kí àwọn èèyàn mú rí iṣẹ́ ìdè máa fi ṣe so ẹ máa mú òwú dúdú òwú funfun ẹ máa fi wé àbí kẹgbẹ́ sínú ẹ̀fẹ̀ òwú àbí òwú akẹsẹ̀ àbí kọtùwù kẹgbẹ́ sí ẹ wá wé dáadáa ẹ fi òwú dúdú àti òwú funfun ẹ fi kó dáadáa dábàá fi kó dáadáa mọ̀ yá mi àbẹ̀tí máa ṣe kí ni ẹ wá máa fi síra àbí kẹ lọ rán ní àwọ̀ funfun àbí àwọ̀ dúdú ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi ẹ máa fi sápò kẹ máa fi rìn káàkiri àbí kẹ máa fi travel wherever you are going to tó bá wọn kàn check ẹ wà láì òní rẹ́ǹtì ìwé bẹ ogun bẹ kó tó sọ pé máa bá mi dánwó lé iṣẹ́ yìí rárá make sure pé o ṣí ẹ o kò ṣí ẹ kó lè gbàdúrà fún mi kọ́nà mi kó là fún mi kí n tèmi ṣe láyé bó mo ṣe ràn yín lọ́wọ́ ogun mi kó máa bóyá sí ara mi kó máa tọ̀. Thank you very much. God bless you. Ire o.